Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Màmá wa Olúrẹ̀mí Tinubu tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín. Tá bá ní pé ká wò ó, bẹ́ẹ̀ bá lè bí mi, ẹ lè gbà mí ní àbúrò bóyá mẹ́ta, even jù bẹ́ẹ̀ yẹn lọ. Mo dẹ̀ believe wípé ìyá àtọmọ gan máa ń wọlé, wọ́n máa ń bára wọn sòótọ́ ọ̀rọ̀. Tó dẹ̀ jẹ́ wípé tí ìyá bá ṣẹ ọmọ, ìyá apologize fún ọmọ. Tọmọ bá ṣẹ ìyá, ọmọ náà á bẹ ìyá. Onígbàgbọ́ ní pastor Mrs. ní mo mọ̀ wípé Bíbélì, ìwé mímọ́ tó sọ wípé bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ kí ọjọ́ rẹ̀ kó pẹ́, kó lè pẹ́ lórí ilẹ̀ tí Ọlọ́run rẹ̀ fún ọ. Òun náà ló ní pé ẹ̀yin òbí, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú. Ibi tí mo wá ti wá fẹ́ mú fún yín nìyí mà wípé gẹ́gẹ́ bí òbí, gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí ìyá àkọ́kọ́ orílẹ̀-èdè, ẹ ti mú àwọn ọmọ yín bínú. Ìtẹ́ ẹ̀dẹ̀ ṣe mú àwọn ọmọ yín bínú. Result ẹ̀ lẹ́ ń rí wípé gbogbo ọ̀rọ̀ tẹ wá ń sọ ń sìn, ayé ò fẹ́ gbọ́ mọ́. Ọ̀rọ̀ tẹ wá ń sọ ń sìn, ó wá dàbí pé ẹni tí wọn ò fẹ́ nílùú tó ń darin. Ṣé rí ọ̀rọ̀ àkàrà àti ọ̀rọ̀ kúlíkúlí tẹ sọ? Wàláì, màmá ẹ sọ pé káwọn èèyàn lọ dín àkàrà o. Ẹ dẹ̀ sọ pé káwọn èèyàn lọ ta kúlíkúlí o. Ìtẹ́ ń try láti sọ ni wípé àwọn èèyàn ò ní láti start big. Ẹ kàn lo kúlíkúlí àti àkàrà yẹn láti illustrate, láti prove, láti drive point yẹn ni. Kì í ṣe pé bóyá ẹ sọ pé káwọn èèyàn lọ ta kúlíkúlí àbí kí wọ́n lọ ta àkàrà. Àmọ́ nítorí pé ọ̀rọ̀ yín ti di ọ̀rọ̀ pé wọn ò tiẹ̀ fẹ́ gbọ́, ayé ò fẹ́ gbọ́ yín. So gbogbo nǹkan tẹ́ bá sọ, kò sí bó ṣe lè dùn tó, àwọn èèyàn máa fi etí kíkan gbọ́ ni. Kò sí bó ṣe lè sound well tó, àwọn èèyàn á tàn ẹ̀ fún yín, wọ́n máa fi etí kíkan gbọ́ nítorí wípé kí ni? Ẹ ti mú àwọn ọmọ yín bínú. Ọ̀rọ̀ yín ti di wípé wọn ò fẹ́ yín, ẹ̀ ń darin. Tí bá ní wọn ò fẹ́ yín, mi ì sọ pé nípa òṣèlú o, mi ì sọ pé nítorí ìwà tẹ wù, ẹ ti jẹ́ kí àwọn ọmọ yín kọ̀yìn sí yín. That is the truth. Otherwise, ọ̀rọ̀ kúlíkúlí àtàkàrà, etí táwọn èèyàn fi gbọ́ etí kíkan, etí táwọn èèyàn fi gbọ́ etí wípé wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ kẹ́ dún, ọ̀rọ̀ yín kan wọ́n lára. Kí dẹ̀ ló fà nǹkan kan? Ṣe rí ìwà tẹ́ ẹ wù nígbà tí wọ́n kó àwọn ọmọ Ọ̀yọ́ yẹn gẹ́gẹ́ bí abiyamọ, ìwà yẹn ó fa ọ̀tá púpọ̀ fún yín ju ọ̀rẹ́ lọ. Ìwà yẹn ò fẹ́ káyé gbọ́ yín mọ́. Ìwà yẹn gan kó bá pátì yín ju wípé ìwà yẹn ò fẹ́ jẹ́ káwọn èèyàn fún yín ní second thought rárá. Sàkátà mò ń sọ fún yín gẹ́gẹ́ bí ìyá sí ọmọ, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí àbúrò. Ṣe rí nǹkan tẹ́ ẹ ṣe tó ń bí àwọn èèyàn nínú, òun ni wípé nígbà tí wọ́n kó àwọn ọmọ Ọ̀yọ́, bó bá tiẹ̀ jẹ́ wípé bí bàá mi bá tiẹ̀ ń ṣe nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí obìnrin abiyamọ, gẹ́gẹ́ bí obìnrin abiyamọ, gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ń gbà yẹn, àsìkò yẹn kọ́ ló yẹ kẹ́ ṣe. Débi wípé ìlú ń sunkún, àwọn èèyàn ń pohùn réré ẹkún, ẹ wá ń pín mọ́tò, ẹ wá ń kó àwọn abiyamọ ìmí ìjọ, bẹ́ẹ̀ ni pé àwọn abiyamọ tó ń pohùn réré ẹkún yẹn, bẹ́ẹ̀ ni pé kò kàn yín. Kì í dẹ́ ṣe pé kò kàn yín, torí ẹ̀yin kọ́ lẹ máa lọ sínú igbó lọ káwọn ọmọ wá. Kì í ṣe pé kò kàn yín. Kì í ṣe pé ẹ nítara, nítorí pé èmi ò expect pé kẹ́ gbéra lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ lọ sórí ire, torí ẹni tó ń ṣọ́yàn ó ṣàgbà ẹni tá à ń ṣọ́. Àmọ́ ẹ̀yin náà ìpẹ̀lẹ́ ló bí ó lákọ. Kẹ́ tiẹ̀ ṣojú ayé, kẹ́ ṣojú ayé káwọn èèyàn lè rí ìtara abiyamọ lára yín. Àmọ́ ṣe lẹ ẹgbà yẹn, àwọn ìwà tẹ́ ń wù kò tiẹ̀ tálì pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀. Result nǹkan tẹ́ ẹ ṣe nígbà yẹn, òun lẹ̀ ń rí sìn. Tó fi jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá sọ, bó tilẹ̀ wù pé ọgbọ́n wà nú ẹ̀ tó, ìlárí wà nú ẹ̀ tó, ìmọ̀nà wà nú ẹ̀ tó, etí kíkan làwọn èèyàn máa fi gbọ́ torí wọn ò fẹ́ gbọ́ yín. Otherwise, nǹkan tẹ́ sọ lórí àkàrà àti kúlíkúlí, an ordinary Nigerian lóòótọ́ wọn fẹ́ máa start small torí wọ́n fẹ́ ra wíìgì 2 million,
wọ́n fẹ́ ta ilé, wọ́n fẹ́ ta mọ́tò, wọn ò believe wípé drop of water ló máa ń make ocean. Ordinary Nigeria wọn ò like láti start small, to be quite honest. Àmọ́ nǹkan tẹ́ ẹ sọ tí ẹ wá direct ẹ sáwọn èèyàn, ẹ kò fi ń sọ̀rọ̀ ni, ẹ kò lo kíní yẹn láti drive point yẹn ni. Àmọ́ nítorí nǹkan táwọn èèyàn ti nú sínú sí yín, ayé ò fẹ́ gbọ́ yín. Bẹ́ẹ̀ ṣe máa wá fa ojú àwọn ọmọ yín mọ́ra. Torí ọ̀rọ̀ yẹn mi ní parọ́ fún yín, ó ń dùn àwọn èèyàn. Mo jẹ́ kan nínú àwọn tí ọ̀rọ̀ yẹn ń dùn. Mi ò sí nílé, àwọn ọmọ mi ò sí nílé, but kò sí abiyamọ láyé pẹ̀lú nǹkan tẹ́ ṣe yẹn tó máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ dúdùn míì tẹ́ fẹ́ sọ fáwọn èèyàn mọ́. Kò sí. Àfi àwọn tó bá ń tàn yín lára yín, àwọn psychophants tó ń jẹ lára yín tó máa sọ fún yín pé ìwé nǹkan tẹ́ ṣe ò bad. Àwọn tó bá ń tàn yín, but ẹni tó bá nífẹ̀ẹ́ yín dénú, ẹni tó bá nífẹ̀ẹ́ yín tó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, ó yẹ kó mọ̀ pé nǹkan tẹ́ ṣe ń gbà yẹn òun ló ń fa nǹkan tó ń ṣẹlẹ̀ ńsìn. Ní tó yẹ kó máa sọ fún yín láti èmi mo fẹ́ràn bàbá mi, which is bàbá ọkọ yín, bàbá Tinubu. Honestly, láàrin èmi àti yín, àfi bí yàn bá gbé irú Fẹ́mi Fálànà síta àbí Mr. Ọláròtìmí síta nísìn ni mo lè jáde campaign against bàbá. But láìsí pé àwọn méjì yẹn tí wọ́n bọ́ta yẹn, gbogbo àwọn tó sì wà nílẹ̀ yẹn mi tí rí nǹkan kan. Àmọ́ ṣe rí nǹkan tẹ́ ẹ ṣe nípa àwọn ọmọ yẹn, ẹ̀yin kọ́ lẹ káwọn ọmọ lọ sínú igbó, ẹ̀yin dẹ̀ kọ́ lẹ máa lọ sínú igbó lọ kó wọn. But gẹ́gẹ́ bí abiyamọ, àwọn èèyàn tún lo ìyàwó ààrẹ àná láti drive point sí wọn, kẹ́ lè wo nǹkan tẹ́ máa ṣe. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe lo àkàrà àti kúlíkúlí láti drive point yín. Àmọ́ ẹ ti torí ẹ̀ fúnra. Pastor tún call yín out, ti torí ẹ̀ sọ pé ẹ̀yin èèyàn mi, kẹ́tẹ̀ wá ní ẹ̀yin èèyàn mi. Kì í ṣe pé mi ò bá yín kẹ́dùn, ní bá bí amọ̀ lèmi náà, kì í ṣe pọ̀rọ̀ yẹn ò dùn mí. Àmọ́ ẹ mọ̀ bó ṣe rí iná, àdúrà la máa gbà. Ìjọba ń ṣiṣẹ́, a lè gbọ́n tó ẹni tó ń ṣọ́. Kẹ́tì ẹ̀ wá bọ́ta, kẹ́ wá sọ bẹ́ẹ̀, káwọn èèyàn tó wà lára ní kí wọ́n sọ fún yín wípé nǹkan báyìí ẹ ṣe, kẹ́ tètè lọ ṣàtúnṣe. Ṣàtúnṣe, ẹ wá fẹ́, kò sí nǹkan tẹ́ fẹ́ sọ fáwọn èèyàn tó fẹ́ fetí ire gbọ́ màmá. Kó jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ sọ fáwọn èèyàn, nǹkan tó máa yọ wọ́n kúrò nínú ikú ni, níbi táwọn èèyàn ti kàn lọ́dún sí wọ́n rẹ́dì láti kú nítorí attitude yín tẹ́ put up nígbà tó ń kó àwọn ọmọ yẹn. Tó jẹ́ wípé àwọn èèyàn rí pé tí nǹkan bá ti ṣẹlẹ̀, gbogbo ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ní ilẹ̀ òkè ọya, gbogbo ìgbà yẹn lẹ káràmásìkì. Èyí tẹ́ ẹ lè lọ ní Niger State, ẹ fún wọn ní 1 billion, ẹ fún wọn ní 2,000 bags of rice. Ní ibi ìgbà tí market jóná, ẹ lè lọ, ẹ support wọn pẹ̀lú owó. Màámi, láàrin èmi àti yín, kí ló ti ṣẹlẹ̀ láàrin àwa tá a wà lókè ọ̀hún, bí àwọn south, nǹkan south east, south, tó yẹ pé ẹ ti káràmásìkì bẹ́ẹ̀. Ìgbà tí àǹfààní tún wá dé láti káràmásìkì, ẹ wá sọ nǹkan kan. Ìgbà tẹ́ máa padà wá sọ̀rọ̀ tó tọ́ sí wa, ẹ wá ń sọ̀rọ̀ kúlíkúlí àti ọ̀rọ̀ àkàrà. Báwo lẹ ṣe fẹ́ káwọn èèyàn gbọ́? Bó tilẹ̀ jẹ́ pé kò ṣe nǹkan tẹ́ mí ìnàbà yín tààmì sí. Bí gbogbo àwọn èèyàn rí, mo ní fídíò, mi ò ní fídíò. Èyí tó ṣẹlẹ̀, even ṣé ní Kánò ni àbí Kaduna recently tẹ́ fún wọn ní Sala whatever. Gbogbo fídíò yẹn wà káàkiri. Yorùbá ni bá mi náà. Yorùbá ló yẹ kẹ́ káràmásìkì jù. A mọ̀ pé bóyá torí pé ẹ fi pé Yorùbá ò kì í dìbò, Haúsá ló ń dìbò. But àwọn nǹkan tẹ́ ń ṣe, ẹ káràmásìkì àwọn òkè ọya ju ilẹ̀ àwa lọ. Ẹ wá ní káwọn èèyàn má bínú. Ẹ wá ní kẹ́ sọ̀rọ̀ kó dùn létí àwọn èèyàn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ màámi, àtúnṣe wà o, ọwọ́ yín dẹ̀ látúnṣe yẹn wà. Ìmọ̀ràn mi sí yín ni màmá, ẹ̀yin lẹ àwọn ọmọ gbogbo ayé, ẹ̀yin ni ìyá àkọ́kọ́, ẹ̀yin ni obìnrin àkọ́kọ́. Pásítọ̀ ni yín, ẹ̀yin ọmọ, ẹ bọ̀wọ̀ fún bàbá àti ìyá yín kọjọ́ yín lè pẹ́ lórí ilẹ̀ tí Ọlọ́run wá fún ẹ. Ẹ̀yin òbí, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú. Màmá Olúrẹ̀mí Tinubu, ẹ ti mú àwọn ọmọ yín bínú. Ẹ ti mú àwa ọmọ yín bínú gẹ́gẹ́ bí obìnrin àti ìyá àkọ́kọ́. Ẹ̀yin náà obìnrin ni yín, ìyá ni yín. Ẹ̀yin náà lẹ máa mọ bí ẹ ṣe máa fojú àwọn ọmọ yín mọ́ra padà. Àìjẹ́ bẹ́ẹ̀, kò sí nǹkan tẹ́ lè sọ, kò sí bó ṣe lè dùn tó, etí kíkan làwọn èèyàn máa gbọ́. Honestly, kò sí bó ṣe lè dùn tó,
kódà kó dùn débi wípé ó máa ṣàwọn èèyàn láǹfààní ni àwọn èèyàn ò ní rí àǹfààní ń bẹ̀. ọ̀rọ̀ pé àwọn ò fẹ́ gbọ́ orin tẹ́ ẹ fẹ́ kọ làwọn èèyàn máa kọ. ẹ̀yin ni kẹ́ wá mọ bẹ́ẹ̀ ṣe máa fa àwọn ọmọ yín mọ́ra padà. torí pé mi ní sọ fún ọ̀rọ̀ Ọ̀yọ́ yẹn, a lot of people ló wà disappointed in you ma pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé. ẹ má bínú tó bá bí yín nù, mo sọ tèmi torí pé mo mọ̀ pé tá a bá wí àkú, tá a bá wí tá a bá wí àkú ká kúkú sọ. tọ́nà bá ní ikú mi wà lọ́wọ́ ní nǹkan tí mo sọ kí n máa lọ nǹkan lọ́mọ èèyàn ń kú. àmọ́ mo mọ̀ wípé tẹ́ bá wà ní yàrá yín nínú yẹ̀wù yín tẹ́ gbójú sókè báyìí ẹ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ pẹ̀mbélé ni mò ń sọ yìí. ẹ dẹ̀ mọ̀ pé mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ bàá mi tí mi ì dẹ̀ fẹ́ kó fail, gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ bàá mi ni mo fi ń sọ̀rọ̀. nǹkan tẹ́ ẹ ṣe yẹn ó ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ ju pé ó ṣe dáadáa lọ. ẹ lọ ṣàtúnṣe gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́, gẹ́gẹ́ bí ìyá orílẹ̀-èdè. ẹ wá ojú ire bí àwọn èèyàn ṣe máa yọ́nú sí yín. torí ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ń rí ẹ fi pé nǹkan tó dà ní ṣé good ara ni kó dà, but ò sí nǹkan kan. tẹ́ bá tiẹ̀ ti ń ṣe àwọn èèyàn lábẹ́nú tẹ́lẹ̀ táwọn èèyàn ti ń bínú tẹ́lẹ̀ bó ṣe wá rí nǹkan tẹ́ ẹ ṣe nípa Ọ̀yọ́ yẹn àwọn èèyàn ò fẹ́ gbọ́ yín o. ṣùgbọ́n Ọlọ́run á fún yín lẹ́mìí ọgbọ́n àtẹ̀mí òye tẹ́ máa fi ṣàtúnṣe. ẹ káàárọ̀.